orúkọ tèmi ni Chief Oyèdèmí Olútúndé Oyèlọ́wọ̀ tí mo gba yìí mọ̀ sí Magba Àkóso. Ọ̀yọ́ Magba Àkóso ni ẹni tó jẹ́ pé òun ní mójú tó Ṣàngó, amójú Ṣàngó tó jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ ọmọ bíbí inú Ṣàngó ni. Ẹni yòówù tí ó bá sì di kábíyèsí lọ́yọ̀ọ́ Magba Àkóso ni ó gbé adélé lórí kó tó di pé yóò dọ̀ba. Nígbà tó bá di pé àkókò bá tó tí wọ́n bá mú wá pé tọ̀ olóyè ni o ò ní tì máa ṣe kábíyèsí fún mi títí ń bọ̀. Nígbà bá tó débi yìí tá a tó mú wọnú ilé yìí Magba Àkóso mú wọnú ilé tá a mú lọ ọ̀kan yìí Magba Àkóso bá sọ̀rọ̀ fún tán tó di wípé mo gbé adélé lórí tó bá ẹgbẹ́ òun jáde nígbà náà ló tó di kábíyèsí gbogbo ayé tó hó ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo ìlú gbáà ni ó tó sọ ọ̀rọ̀ tó bá sọ ńgbà náà kò ti dà sẹ́nu. Gbogbo náà jẹ́ ẹjọ́ kan bá ń ṣe kábíyèsí Fáláàfin. Kábíyèsí Àkàndá. Àkàndá wọn ní bàbá mi. Òòṣà ní bàbá mi Àkàndá òbí ìyá bá fẹ́ máa pé ní ṣe ébèrè. Ṣé ẹ̀rọ pọ̀ láti bàbá yẹn máa kú ojú kò lẹ́yìn kù lẹ́yìn bẹ́ẹ̀ ni mo rí ìràwọ̀ ńlá kan tó já ìràwọ̀ yìí mọ́lẹ̀ bí iná yìí ni ìrìn àjò ìjókòó náà lójú ẹnu yọ bàbá nù mo ní alágbára kan lẹni tó lọ yìí mo sì wíwẹ̀ fún anjọ́ náà mo ní eléyìí báyìí pé ó bá lọ́ bá ní owó yẹn pọ̀ jù wọ́n bá yìí jẹ́ pé kò bá ní ipò yẹn ó rẹ́sẹ̀ wálẹ̀ mo ní yẹn ńlá kan ló kú yìí